Aláròyé máa wí o. Iléeṣẹ́ mọ̀nàmọ́ná ránṣẹ́ sáwọn ará ìlú lọ́ṣogbo. Àwọn aláṣẹ àjọ tó ń pín iná mọ̀nàmọ́ná ní ẹkùn Ìbàdàn Electricity Distribution Company (IBEDC) ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ará ìlú láti ṣe sùúrù díẹ̀ sí i lórí ìdákúrekú iná ìjọba tó ń wáyé báyìí. Wọ́n ní adìyẹ àwọn ń làágùn, ìyẹn ni kò jẹ́ káwọn oníbàárà àwọn mọ̀. Pẹ̀lú gbogbo onírúurú ìgbésẹ̀ tíjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ ń gbé báyìí, wàhálà náà yóò di àfisẹ́yìn bí ẹni fi ṣọ láìpẹ́ rárá. Lásìkò tí àjọ náà ṣèpàdé pàtàkì nílùú Òṣogbo lọ́jọ́bọ̀ Thursday, ọjọ́ 12 oṣù kẹta ọdún yìí, pẹ̀lú àwọn aṣáájú àwùjọ, àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, àwọn ẹ̀ṣọ́ aláàbò àtàwọn oníròyìn láti ṣàlàyé ìpèníjà tí wọ́n ń kojú àti ohun tí wọ́n ń retí látọ̀dọ̀ àwọn ará ìlú. Ní alákòóso wọn ní ẹkùn yìí, Ifeanyi Ikeji, sọ̀rọ̀ náà. Ifeanyi ṣàlàyé pé iléeṣẹ́ náà ló ń pàdánù jù nínú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. Ó ní inú àwọn kò dùn rárá fún bí àwọn kò ṣe lè tẹ́ àwọn ará ìlú lọ́rùn nínú ojúṣe àwọn láti fún wọn ní iná ìjọba bó ti yẹ. Ó ní ọ̀pọ̀ àwọn ará ìlú ni wọn kò san owó iná mọ́, bẹ́ẹ̀ ni ìnáwó àjọ IBEDC kò dínkù lóṣooṣù. Yàtọ̀ sí eléyìí, oníwàhálà náà tún jẹ́ ìpèníjà ńlá lórí àwọn irinṣẹ́ àwọn, nítorí lẹ́nu ìwọ̀nba àsìkò tí iná bá wà ní gbogbo ìlú ń tan onírúurú nǹkan èlò ilé tó ń lo iná. Ifeanyi ṣàlàyé pé iye agbára iná táwọn ń rí gbà làwọn ń pín sí gbogbo agbègbè tó wà lábẹ́ àwọn, ṣùgbọ́n òun nígbàgbọ́ pé ìjọba àpapọ̀ yóò wá ojútùú sí ọ̀rọ̀ náà àti pé púpọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní ṣètò iná ìjọba fúnra wọn láìpẹ́. Nínú ọ̀rọ̀ rẹ̀, olórí ẹ̀ka ìròyìn fún IBEDC, Daniel Adugbo, ṣàlàyé pé ìdákúrekú tó ń wáyé láti ibi tí gáàsì ti ń wá ló fà á tí kò fi sí iná ìjọba dáadáa. Ó ní kì í ṣe wípé àjọ náà ń gbé iná pamọ́ fáwọn ará ìlú, ṣe làwọn pín ìwọ̀nba tó wá kélekèlé káàkiri. Ó ké sí àwọn ará ìlú láti fọwọ́ wọ́nú nítorí ojútùú yóò wà sí ọ̀rọ̀ iná láìpẹ́. Ọ̀kan lára àwọn tó wà níbi ìpàdé náà, Wọlé Ọládàpọ̀, ẹni tó jẹ́ olùdásílẹ̀ àjọ Nigerians for Good Governance, gbóṣùbà fún àjọ IBEDC fún ìpàdé náà. Ó ké sí àwọn aláṣẹ IBEDC láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ agbófinró láti fi òpin sí ìwà jíjí iná ọba lò, eléyìí tó ní ó tún ṣàkóbá fún ìwọ̀nba iná tí àwọn ará ìlú ń lò. Ṣáájú ni àwọn agbègbè bíi 40 káàkiri ìlú Òṣogbo lábẹ́ United Communities ti fẹ̀sùn kan àjọ IBEDC pé ṣe ni wọ́n ń dúnkokò tí wọ́n sì ń parọ́ mọ́ àwọn káàkiri látàrí pé àwọn ń béèrè pé kí iná ìjọba ó dúró déédéé. Nígbà tí wọ́n sọ̀rọ̀ lásìkò tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn lọ sí ààfin Àtaọjà tìlú Òṣogbo, wọ́n fún àjọ náà ní gbèdéke ọjọ́ 7 láti wá ojútùú sí ìdákúrekú iná mọ̀nàmọ́ná ọ̀hún. Àtẹ̀jáde tí àwọn alága wọn, Sulaiman Buruji, fọwọ́ sí, tí dókítà Nasiru Muhammed sì kà jáde, ni wọ́n ti sọ wípé kàkà kéwé àgbọn ọ̀rọ̀ náà dẹ̀ ṣe ló tún le koko sí i. Wọ́n ní èyí tó burú jù ní wípé ṣe ni IBEDC mú ìwé ẹ̀sùn lọ sọ́dọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ nípa agbègbè àwọn látàrí ìfẹ̀hónúhàn táwọn ń ṣe lọ́sẹ̀ tó kọjá pé ṣe làwọn fẹ́ dà lúrú, èyí tó sì jẹ́ wípé irọ́ pátá ni, nítorí ìfẹ̀hónúhàn náà wà ní ìbámu pẹ̀lú òfin ilé wa. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.